kí ló kàn tiẹ̀ pẹ̀lú pé ẹ sì mọ́ wí mọ́ ẹ má ṣe tẹ̀sùbá mọ́ ẹ má ṣàṣíkiri mọ́ ẹ má tẹ̀sọ́ mọ́ ẹ má ṣe wíìdì mọ́ ẹ má ṣe ìwọ kọ́ sẹ̀sán fẹ̀sán lẹ̀ fọba tí ó sàn àti ẹgbẹ́ gbàtà ti gbọ́rú eléyìí nínú Al-Qur'ani àwọn onídìí àti dẹ́nìkan lóhùn a máa ṣe lọ́n tó gbọ́ lọ́wọ́ bá wa là ń ṣe é fún ìyẹn ló ń jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe súfì kó ṣe torí Ọlọ́run má ṣe torí pé wọ́n bú mi wọ́n yìn mí má ṣe torí pé àròwó ń bẹ̀ má ṣe torí pé àráyé ń bẹ̀ àgbà yìí ń bẹ̀ àṣìgbà ń bẹ̀ má sì retí ẹ̀yìn má retí èbó àwọn onídàáhùn fún ẹnìkan sígbà ẹnìkan ṣàwò ẹni tó bá ní igbá kan ṣàwò kan àwò kan sígbà kan tó kọ́ mọ́ rán kókó ní kárí ọ̀nà Ọlọ́run àrí àwọn tó bí wa ń bàbá ara àwọn tó tọ́ wà dàgbà ní tí wọ́n rán lájẹ wọ́n ráyè àwọn ẹnìkan bú ní ẹnìkan sọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Lalori afáàtọ̀ kọ́ akéwú jáde nù Mọ̀lánà Sheikh Musa Jiriji Sakalami ńlọrin irú hayatu wọn nù láìfù wọn nìyẹn àwọn tó wá bí wa lọ́mọ Mọ̀lánà Sheikh Abdulmajid Eleha láìfù wọn nù tá la fẹ́ tá a bá jọ wọn tá la fẹ́ jọ ta ní ń búyàn nù wọn ta ní ń jà nù wọn ta ní ń fi ẹ̀sìn owó nù wọn àwọn táwa rí látara báyìí kò ní jẹ́ kéèyàn owó pé ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ àti mọ nǹkan tó ń ṣe nítorí ṣe sì nídìí látọ̀dọ̀ Ọlọ́run wá tó nídìí látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó nídìí àti dẹ́nìkan kan lóhun ju kó fèsì ẹni tó bá fẹ́ ṣe lọ wọ́n ń ṣe gbókè ní nǹkan yuriduna wajhahu wọ́n wà nù Ọlọ́run inna akramakum indallahi atqakum ṣẹ́gbọ́ báyìí èyí ló fi jẹ́ pé àwa súfí náà tá à ń pera wá súfí ọ̀rọ̀ kan wá láti tají gìrì kákójanu ara wa àwọn aládàáfin tí náà lẹ̀ àmì ní Tìjàníyà èmi ní Kọ̀dìríyà kí ló ń kó lára rẹ̀ sí jẹ́ Ọlọ́run ọba tó ń ṣe fún ọ lésì má lé àwọn tí ń bá ń ṣe síkiri dànù kí lẹ́ ń tẹ́sọ sí kí lẹ́ ń ṣe sáwíà sí kí lẹ́ ń lu bàndírì sí kí lẹ́ ń sàṣíkiri bólẹ́ tí rí fídíà ní nǹkan kan Ọlọ́run ní mọ̀dà wọn má tẹ̀lé wọn o má sì lé àwọn tí ń ṣe pé ká má ṣe má o. ma alayka min hisabihim min shay ìwọ́kọ́ lọ́sẹ̀ sẹ́wọ̀n. àwọn tí a rí kọ́ tá a sì dé bá lọ́dọ̀ àwọn afá wa lọ́dọ̀ àwọn òbí wa kákọ́ lọ sínú Suratul Kahf yìí lọ́wọ́ owó bẹ̀rẹ̀ náà lọ́wọ́ àyà 27 a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ní watlu ma uhiya ilayka minal kitab watlu ma uhiya ilayka min kitabi rabbika máa kà nínú tí Ọlọ́run gbélé ọlọ́wọ́ Muhammad sallam nínú tí Ọlọ́run ọba rẹ̀ la mubaddila li kalimatihi kò sí tó lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà nítorí bá ní báyìí ní sí kò sí tó lè yí padà. walan tajida min dunihi multahada. ẹni tí ó wá sọ pé bó lọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ tí ó di lọ́wọ́ tí ó di lọ́nà tí ó takò tí ó yí padà kò sí àwọn Ọlọ́run nìkan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa sìn ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa pè é ọ̀rọ̀ Ọlọ́run ní ká máa bẹ̀ ọ̀tọ̀ ní sísin Ọlọ́run ìbádà ọ̀tọ̀ ní pípé Ọlọ́run dùá ọ̀tọ̀ ní ká máa bẹ̀ Ọlọ́run ká máa ṣe rágbà àti ráhábà sọ́dọ̀ Ọlọ́run wọ́n yàtọ̀ síra wọn àwọn tí ń pe Ọlọ́run ọ̀tọ̀ àwọn tí ń bẹ̀ Ọlọ́run wọ́n yàtọ̀ díẹ̀ àwọn tí ń sin Ọlọ́run tá a bá kó gbé sínú akoto ẹ̀sìn àlẹ́ ìbádà dùá wà nù ẹ̀ rágbà àti ráhábà náà wà nù ẹ̀ bẹ́ẹ̀ ní tí ó jẹ́ ayé alọ́tọ̀ nítorí àtàsáwùfọ̀ náà tẹ́ béèrè yìí ṣe rí àwọn tí ń bẹ̀ Ọlọ́run wọ́n fẹ́ bí àbùkátà ni ṣe báyìí fún mi rágbà wọ́n fẹ́ bí àbùkátà ni má ṣe báyìí fún mi ráhábà àrágbà wà ráhábà òun ló gbé wọn mọ́ bẹ́ẹ̀ àwọn tí ń pe Ọlọ́run àdákìrúnà ni wọ́n yazkuruna Allaha qiyaman wa qu'udan wọ́n pè gẹ́gẹ́ bó ti sọ pé fadhkuruni adhkurkum washkuru li wa la takfurun. àwárí àwọn tí jẹ́ pé wọ́n kàn sìn ni nípa wípé ó ní ìsìn wa'budullaha wa la tushriku bihi shay'a wọn àti rágbà wọn àti ráhábà bẹ̀yẹn ó dìpù dáadáa lọ́dọ̀ àwọn ní ọ̀nà tọ̀ríkà àwọn tó náà wọ́n ti jìnnà ni ó àwọn tó náà wọ́n ti jìnnà wọn à ní sin Ọlọ́run nítorí rágbà fún mi ní nǹkan báyìí wọn à sì ní sin Ọlọ́run nítorí ráhábà ẹ̀rù sí ń bà mí ẹ̀rù kú ń bà mí wọ́n fẹ́ ṣe mí léṣe wọ́n mọ̀ sin Ọlọ́run nítorí ridallah lọ́lọ́ máa ṣe fún wọn tẹ́ wọn lọ́rùn a rí nínú wọn tó bí wa a rí nínú wọn tó tọ́ wa kò jẹ́ káwọ́ lè máa wò wípé ẹnìkan sọ̀rọ̀ kò jẹ́ ká lè máa ronú pé ẹnìkan bú wa kò ní já lè máa ronú pé ẹnìkan yìn wa tó bá yẹ pé torí ẹ̀yìn torí èbúlé yẹn fi ń ṣe nǹkan kò jẹ́ torí Ọlọ́run mọ́ àtún lọ àyà tó tẹ̀lé súra náà bí àyà tá ń bá lọ náà. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ṣe sùúrù pẹ̀lú àwọn tí wọ́n ń sin Ọlọ́run kí ló pè yad'una rabbahum láti mọ̀ sọ wípé ìbádà ó yàtọ̀ fún ó wà nù dùá ìbádà bí dùá bí rágíbà àti ráhábà tó tí ẹ bá ti wá jẹni tí ó fẹ́ ṣe tọ́lọ́run lójú ọ̀nà yìí wasbir sùúrù lọ́lọ́ ní kò ṣe kò ní láyé pẹ́ nìkan bú ẹnìkan gan kọ́lá bí wọ́n bá yìn ẹ̀yìn ò ní ṣe kankan lọ́dọ̀ ẹ̀ àti mọ́díhù àti kọ́díhù èèyàn gbọ́dọ̀ sílẹ̀kùn ẹlẹ̀ níbi tasawuf tó bá pé torí Ọlọ́run ni o àtàwọn tó ṣe pé yad'una rabbahum bil ghadati wal ashi wọ́n jí láàárọ̀ wọ́n tó ṣe kankan kọ̀ pé Ọlọ́run ni wọ́n fi gbé lázìmí kalẹ̀ àti wàzífà alázìm àti wàzífà ò ní pé dóòlè sọmọ dóòlè bí àṣà Haúsá ọgbọ́dọ̀ pé Ọlọ́run láàárọ̀ wọ́n wà sí ní àdàdí kékeré tí ò ní ṣe ọ́ lè ṣe látara tàn náà Muhammad sallam tabaka zuba tan subhanallah 33 alhamdulillah 33 Allahu akbar 33 òun làwọn náà wá gbé kalẹ̀ pé kọ́mọ́kọ́ jù kásà fi tẹ̀lé pé yad'una rabbahum bil ghadati wal ashi àmọ́ pẹ̀lú láàárọ̀ ká tó jáde bó bá tún dìrọ̀lẹ́ á tún pè so èyí ń jẹ́ ìgbékalẹ̀ kan àpótí kan tá a rí gbé ọ̀rọ̀ tasawufu sí
kí ló fà táwọn bàbá yìí fi ń jí ṣe síkiri láàárọ̀ wọ́n tún ṣe wá dalẹ̀ láàsìmí láàárọ̀ àti wàzífà tó bá tún dalẹ̀ wọ́n tún ṣe ojú ọ̀nà kàdíríyà ojú ọ̀nà tìjàníyà àti gbogbo àwọn turuku sofia wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun nígbà tá a rí dalilu fún Kùránì sábà rí báyìí báyìí láwọn àdínú àdìsí à ń bọ̀ wá bẹ́ẹ̀ tó látara báyìí kò ní jẹ́ kéèyàn owó pé nìkan sọ̀rọ̀ nìkan sọ́wọ́ ti mọ nǹkan tó ń ṣe nítorí ṣe sì nídìí látọ̀dọ̀ Ọlọ́run wá tó nídìí látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallam ó nídìí àti dẹ́nìkan kan lóhun ju kó fèsì ní tó bá fẹ́ ṣe lọ wọ́n ń ṣe gbókè ní nǹkan yuriduna wajhahu wọ́n wà ní Ọlọ́run wọ́n ṣe nítorí pé ẹ̀bùn mi ẹ̀ kì mí ẹ̀yìn mi ẹ̀ sì pé bí ebú lọ́wọ́ pé torí Ọlọ́run yẹn fi ń ṣe Ọlọ́run ló kù téèyàn máa retí kó fún un ní àbọ̀ yuriduna wajhahu àwọn sọ pé ní àwọn kan bẹ wọn ò torí ayé ṣe súfì o wọn ò sì torí ṣe súfì o wọn ò sì torí ọlá kan owó kan níṣẹ́ ni wọ́n ń torí pé àánú Ọlọ́run àwọn aláwọn ò sì kírun nítorí àlùjánnà àwọn ò sì kí nítorí káwọn má bàa wọná àwọn ń kí káwọn lè rí ìyọnu Ọlọ́run tí ń tọwọ́ Ọlọ́run nìyẹn yàtọ̀ àwọn kan sì wọ́n gbọ́ pé bọ́ọ̀ ni Ànábì tọrọ àlùjánnà àwọn kan tọrọ àlùjánnà ẹsẹ̀ pé tọrọ àlùjánnà náà wọ́n ti gbà pé mọ̀ṣíà Ọlọ́run ni ó gbé yẹn wọ àlùjánnà mọ̀ṣíà Ọlọ́run ni ó gbà àwọn kan wọ inú náà bíbẹ̀ òun náà tó bá fẹ́ náà ni ó gbà tó káwọn kúkú gbogbo ọ̀rọ̀ tì sọ́dọ̀ Ọlọ́run ọba tó ìdí eléyìí òun ló fẹ́ kọjá sí pé Ọlọ́run tó sọ tẹ̀lé lẹ́ẹ̀kan náà. wàlá tàdù àìnáka ni òun torí dòsí nàtàlẹ̀ hayati dunya. wọ́n darí ojú rẹ kó lọ́dọ̀ wọn o wọ́n wo bòmíì látàdù àìnáka ojú rẹ méjèèjì mọ́jọ kọjá àwọn tí ń dákọ̀ Ọlọ́run láàárọ̀ dákọ̀ Ọlọ́run lọ́sàn dákọ̀ Ọlọ́run rọ̀lẹ́ dákọ̀ Ọlọ́run lálẹ́ dákọ̀ Ọlọ́run lóru dákọ̀ Ọlọ́run nídàájí mọ́jọ ojú rẹ kó àwọn ni wọ́n wò àwọn làwọn wò láàfin lè rántí pé ẹnìkan bú wa ẹnìkan sọ àrí àwọn tó bí wa ń bàbá ara àwọn tó bí ara àwọn tó tọ́ wa dàgbà tí wọ́n rán lájẹ wọ́n ráyè àwọn ẹnìkan bú ni ẹnìkan sọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Lalori afa àtọkọ wa kí ó jáde nù Mọ̀lánà Sheikh Musa Jiriji Sakalambi ńlọrin irú hayatu wọn nù láìfún wọn nìyẹn àwọn tó wá bí wa lọ́mọ Mọ̀lánà Sheikh Abdul Majid Eleha láìfún wọn nù tá la fẹ́ tá a bá jọ wọn tá la fẹ́ jọ tá ní ń bùyàn nù wọn tá ní ń jà nù wọn tá ní ń fi ẹ̀sìn owó nù wọn àwọn táwa rí nù ká tó wá jẹ́ pé àwọn ìrìnà Tìjàníyà látọ̀dọ̀ bàbá wa Eleha láti lè ń wúrì títí tí àwọn tá a tún rìn sọ́dọ̀ wọn láwọn afáwa bẹ́ẹ̀ nìkan tí ń ṣe wọ́n nánú wọn lórí wàsíbílì náà fúsákà yìí náà ni wọ́n wà a tún wá bọ́ sójú ìjà tẹ̀ tó Kọ̀dìríyà náà wò pẹ̀lú yọ̀ǹda wọn àwọn náà àtúnròyìn lára bàbá wa Ndasalati bàbá wa Sheikh Ibrahim Sakama bàbá wa Musa ẹ̀sìn ní òbí wa ọlọ́njà rí wọn pé wọ́n bẹ láyé wọ́n fi kàn wọ́n bẹ́ẹ̀ lọ sí Nasiru Kabara àti gbogbo wọn bẹ́ẹ̀ tó kọ̀sẹ́nìkan tí ń bèèrè kọ̀sẹ́nìkan tí ń jà kọ̀sẹ́nìkan tó sì ṣe nítorí owó ìdínú wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna fala ta'du 'aynaka 'anhum turidu zinata al-hayati dunya wàlá tuti man aghfalna qalbahu an dhikrina. mọ́tẹ̀lé àwọn tí wọ́n ráyè ṣe síkiri o àbá ọ̀nà pé kí ni síkiri kí láfi síkiri ṣe mọ́tẹ̀lé tí wọ́n o àwa la sílẹ̀ ọkàn wọn pa aghfalna qalbahu an dhikrina yóò yà wá lẹ́nu pa àmọ́ gbogbo àgbà èwo ní síkiri ẹgbẹ̀rún kan èwo ní kíní kan gbẹ̀rún kan àwa ni aghfalna qalbahu an dhikrina Ọlọ́run ti pàkíyèsí wa pé àwa làjọ kan wọn lọ bẹ̀ èyí tá àjọ kan yọ lọ bẹ̀ ọpẹ́ ní kẹ́dá bàbá tó fọkàn wá síbi àsìkiri rẹ̀ já dúpẹ́ fọlọ́run Ọlọ́run máa darí ọkàn wa kún bẹ́ẹ̀ aghfalna qalbahu an dhikrina wattaba'a hawahu wa kana amruhu wọ́n tẹ̀lé fẹnu wọ́n tẹ̀lé agídí wọ́n tẹ̀lé jàngbọ̀n wọ́n tẹ̀lé wàhálà kọ́ sá máa bí ibùkọ́ máa jà ló máa ń wù wọ́n jẹ ojúmọ́ Ọlọ́run ni a máa tẹ̀lé wọn nítorí pé ìtí ọgbẹ̀yìn ọ̀rọ̀ wọn ni kí ni fòròtọ̀ àṣejù àṣesá ẹni báyìí ti ṣàṣejù kò sí ìtí ọgbẹ̀yìn ọ̀rọ̀ ju àbámọ̀ lọ tó ìdí eléyìí ntọ́lọ́run fi kọ́ wa nù tán Al-Qur'an fi kọ́ wa nù àtún láyà míì Suratu Al-An'am Suratu Al-An'am àyà 52 Olúwa ní la tatrudil ladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajhahu. má lé àwọn tí ń bá ń ṣe síkiri dànù kí lẹ́ ń tẹ́sọ sí kí lẹ́ ń ṣe sáwíà sí kí lẹ́ ń lu bàndírì sí kí lẹ́ ń sàṣíkiri níbo lẹ́tí rí mídíà ní nǹkan kan Ọlọ́run ní mọ̀dàlú má tẹ̀lé wọn o má sì lé àwọn tí ń ṣe pé kán má ṣe mọ́ o. ma alayka min hisabihim min shay. má alayka min hisabihim min shay ìwọ́kọ́ lọ́sẹ̀ sàn wọn kí lọ́kàn jẹ́ mẹ́ yìí ti bàbá rẹ̀ wọn kìí ṣe ìyá rẹ̀ wọn ò sì kégbe tó wọn pé ẹnìkan pé wá fáwọn lówó má alayka min hisabihim min shay kò sí kí la ti pè ìṣirò sẹ́ wọn lọ́dọ̀ rẹ̀ kí la ti pè ní ìsábìrì accountability wọn ò sí lọ́wọ́ rẹ̀ wa ma alayhim min hisabika min shay wa ma min hisabika alayhim min shay. iṣẹ́ tiẹ̀ náà kàn wọ́n àwọ Ọlọ́run láti accountability yín kí ló kàn tiẹ̀ pẹ̀lú pé ẹ má ṣe mọ́ ẹ má gbé mọ́ ẹ má ṣe tẹ̀sùbá mọ́ ẹ má ṣe àṣíkiri mọ́ ẹ má tẹ̀sọ́ mọ́ ẹ má ṣe wúdìdí mọ́ ẹ má ṣe ìwọ́kọ́ fẹ̀sán fẹ̀sán lẹ̀ fọba tí ó sàn tó ni wọ́n. fatatruduhum fatakuna mina zalimin. nílé tá a bá ní wọn pé ẹ má ṣe wúdìdí mọ́ ṣàṣíkiri mọ́ fatakuna mina zalimin ìwọ Ọlọ́run jálàbò síwájú Ọlọ́run àti nígbà tá a ti gbọ́rú eléyìí inú Al-Qur'ani àwọn onídìí àti dẹ́nìkan lóhùn a máa ṣe lọ́dún pọ́lọ́wọ́n bá wa là ń ṣe é fún ní Suratul An'am yìí náà bákan náà agbẹ́ ìtọ́lọ́wọ́n bá sọ fún wa pé inna hadha sirati wa anna hadha sirati mustaqima ọ̀nà tèmi ànábì yìí sọ bẹ́ẹ̀ fún wọn òun lọ́nà tọ́tọ́ pọ̀n fattabi'uhu. ó ní gbogbo ẹjọ́ tẹ̀lé ẹ̀sọ̀ kan ẹgbọ́ra yé wala tattabi'us subula ẹ má tẹ̀lé ọ̀nà tó yà lọ́tún tó yà lósì fatafarraqa bikum an sabili ṣé wàá gbé yín kó wájú Ọlọ́run ọba tí ò ní jẹ́ mọ́tẹ́ ń ṣe mọ́ ẹ̀yin lẹ́wọ́ bá ti wà ń sìn báyìí nísìn kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ni tànàbí sì kígbe níjọ́ tànàbí ń ṣe tafsiri àyà yìí àwọn afọ́n tafsiri sàlàyé yìí pé makara nabi sallallahu alaihi wasallam hadhihi al-aya
أن هذا صراطي مستقيما وأن هذا صراطي قرأها النبي صلى الله عليه وسلم Ànábì ká àyà yìí وحتى خطا ó wá fi ọwọ́ la ìlà kalẹ̀ أن هذا صراطي مستقيما ó fọwọ́ la ìlà النبي kalẹ̀ وان لا النبي وان فوتلي ọ̀nà rí o mustaqima tọ́tọ́ wà sàbí wà wò báyìí ọ̀nà rí tọ́tọ́ yìí o òun ní ẹ̀tọ́ wala tattabi'u subula ànábì wà fọ́ la ìlà lẹ́gbẹ̀ẹ́ làtẹ́rẹ̀ o la tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó yà yìí sọ́tún tó yà sósì ẹ má tẹ̀lé fatafarraqa bikum an sabilihi yóò sọ yín dọ̀tá ara yóò tu yín kákò ní jẹ́ ìrìnà tààrà mọ́ ẹlẹ́kùnrin táwọn ṣe ní sin ọjọ́ bí ọjọ́ bẹ́ẹ̀ ojú ọ̀nà sufi dáa sufi ọ̀dà ẹ̀wọ̀n bọ́ sí kò bọ́ sí ó ṣe àwàlá ní sufiya àwàlá lákìídà ok àwa fìyẹn lẹ̀ àtúnwá bọ́ sáà ní sufi náà àwọn sufi náà tó máa sọ pé èyí ọ̀dà ẹ̀yin dáadáa ẹ̀yin náà bọ́ sí ẹ̀yin náà bọ́ sí ok àtúnwá kó mẹ́ láàrin sunna alùsùnà náà àwọn tó wá ní àwọn sunna kẹjọ àwọn sunna tuntun àwa nígbà àwa látà nàbì sí ní anna hadha sirati mustaqima alukurani kan sọ ló gbé wa orí ẹni abakiri sahaba wa orí ẹni umaru wa orí ẹni usman wa orí ẹni gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì alqarn al-awwal alqarn thani tó tẹ̀lé látòrí àwọn tábì wá fi wá débi tó dé orí ẹni wọn bọ́ fẹ́ jẹ́ pé sètáni tirẹ̀ sí dáwà lálẹ́ orí níta ànábì ti wí pé tọ̀ fatafarraqa bikum an sabilihi sètáni ń bọ̀ tí ó pè yín ó tó sọ́nu sẹ́ríwò àyà pé ثم قال هذه السبل ليس منها سبيل إلا عليه شيطان يدعو إليه sètáni ń bẹ lórí ọ̀nà tí yẹn fọ́lá lẹ́gbẹ̀gbẹ́ yìí o ọ̀nà kọ̀ọ̀kan tó wà lẹ́gbẹ̀gbẹ́ yìí tó yà sí pé nígbà tá a máa ń tọ́ síìtì lọ á rí àwọn ọ̀nà àwọn tá a máa ń lọ títì ńláńlá express á wà láwọn síìtì tó yà àbẹ́ wọ̀bẹ́ ànábì wọn sọ pé fúlásí síìtì wọ́n yẹ o sètáni kọ̀ọ̀kan bẹ lórí síìtì kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ pé ibi ni ẹgbà lórí sẹ̀bílù kọ̀ọ̀kan síìtì ni tariq mustaqim subulu ni tó yà lẹ́gbẹ̀gbẹ́ ẹ dákun ọwọ́ yàbẹ́ àbí ọ̀yàbẹ́ النبي صلى الله عليه وسلم يعني اختلفت ثم قرأ هذه الآية النبي واقع يا وأن هذا صراطي مستقيما ọ̀nà tèmi Ọlọ́run ọ̀nà tọ́lọ́run tá gbé fún ọmọ ni ó ní ẹ tẹ̀lé o فلا تتبعوا السبل فتفرق بكم عن àwa سبيله ọfọ ọjà lẹ́gbẹ̀gbẹ̀ báyìí ọ̀nà tó yà lẹ́gbẹ̀gbẹ̀ ẹ má tẹ̀lé yóò sọ yín dọ̀tá ara yẹ nígbà ayé mọ́ ẹ kò jọ́nà Ọlọ́run parí ayé náà فتفرق عن سبيله ذلكم وصاكم به asọ́lẹ̀ nu لعلكم تتقون tẹ́ bá bẹ̀rù Ọlọ́run ọba láfíà àti tànàbí tó gbà ẹni tó gbà àdìsí ìwà níta ni Abdullahi ibn Mas'ud àtúndì mi tànàbí tó gbà pé iftaraqat al-yahud li 71 firqa àwọn yahudi tó jẹ́ jọ ànábì Musa wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà 71 iftaraqat an-nasara àwọn kírísítẹ̀nì náà tún dé tẹ́jọ́ Jésù Isa alayhi salatu wa salam ila 72 firqa táwọn náà jẹ́ 72 wọ́n sọ tẹ́fítẹ́rìkì على 73 فرقة. àwọn àjọ tèmi náà ń bọ̀ wá pé o ànábì ti sọ kalẹ̀ ìyẹn ló ń jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe súnfí kó ṣe nítorí Ọlọ́run má ṣe nítorí pé wọ́n bú mi wọ́n yìn mí má ṣe nítorí pé àròwó ń bẹ̀ má ṣe nítorí pé àráyé ń bẹ̀ àgbà yìí ń bẹ̀ àṣìgbà ń bẹ̀ má sì retí ẹ̀yìn má retí èbú so ànábì sọ pé ń bọ̀ wá yá lórí Sàtánì òkú Sàtánì ń bẹ̀ so eléyìí ni àwọn àbáwọlé ọ̀rọ̀ lórí ń tẹ́ béèrè táwa fi fèsì pé àwọn onídáhùn pé ẹnìkan sí gbà ẹnìkan sàwó ẹni tó bá ní igbá kan sàwó kan àwò kan sí gbà kan so kọ́mọ náà kó ní kárí ìyọnu Ọlọ́run lórí ànábì sallallahu alaihi wasallam sọ pé innamal a'malu fa innama likulli imri'in man kanat hijratuhu ila Allahi wa rasulihi فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة فهجرته إلى ما هاجر رواه البخاري ومسلم kí àníyàn kọ́ bó lọ́wọ́ nínú ọkàn lọ́wọ́ ọkàn sí lọ́lọ́run fẹ́ wò inna Allaha la yanzuru ila suwarikum wala ila amwalikum Ànábì náà lọ sọ Ọlọ́run lóhun ní wo fọ́tò yín pé bóra owó sára ó tí ń rí òkúkúrú ọgá ọlọ́mọ walakin yanzuru òun sì ní owó yín ìgbà tí ò ní owó tí ò ní owó súra kí láàfọ́ máa búra sí kí láàfọ́ máa lo àfikín lo mọ́tò ńláńlá àfikín kọ́lé jẹ̀ràn Ọlọ́run ní nǹkan fẹ́ wò Ọlọ́run pé a máa ní o tó fẹ́ máa fún yàn lọ́nà halal tá a máa ní a máa gbọ́dọ̀ torí èyí ń lọ́wọ́ súfì kádà záwí alẹ́ kádà lè kéwúlẹ̀ kádà mọ́sálásí lẹ̀ ká lè fi pa owó walakin ينظر إلى قلوبكم Ọlọ́run ọkàn lọ́lọ́run fẹ́ wò wa amalikum àti sẹ́tẹ̀ bá sí فمن كان له قلب صالح تحنن الله عليه ẹni tọ́kàn rẹ̀ bá ti wá mọ́ pẹ̀lú súfì rẹ̀ pẹ̀lú jálù súnà rẹ̀ pẹ̀lú ìjẹ́lẹ̀ kéwù ìmámù rẹ̀ pẹ̀lú jáfálẹ̀ kéwù tọ́kàn rẹ̀ bá ti mọ́ sọ́lọ́run تحنن الله عليه Ọlọ́run ó sì rọrùn yóò ṣàánú yóò sì kẹ́ fún lórí ọ̀nà òun وإنما أنتم بنو آدم ẹ̀yin ọmọ Ànábì Ádámù lápapọ̀ فأحبكم إلي أتقاكم ẹni tí nífẹ̀ẹ́ tèmi Ọlọ́run nífẹ̀ẹ́ sí jù láàrin iná ni ẹni tó páyà Ọlọ́run inna akramakum indallahi atqakum ṣẹ́gbọ́n báyìí èyí ló fi jẹ́ pé àwa súfì náà tá à ń pera wá súfì ọ̀rọ̀ kan wá láti tají gìrì kákójànú ara wa àwọn aládàáfin tí náà lẹ̀ àmì ní Tìjàníyà èmi ní Kọ̀dìríyà kí ló ń kó lára rẹ̀ sí jẹ́ Ọlọ́run ọba tó ń ṣe fún ọ lésì Ọlọ́run tó sọ mọ́ mi pé rabbukum min suratul Isra rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. Ọlọ́run ni mo rí yín o mo ń wò yín o aya 25 nínú suratul Isra ọkàn yín ni mo fẹ́ wò ẹ wo àdìsí Ànábì ẹ wọ̀rọ̀ Ọlọ́run ẹ wo àdìsí Ànábì èyí tá a sọ yìí àdìsí kúdùsí wà mẹ́ náà kí tán ṣeun aya Kùránì ni lórí ọkàn lórí iṣẹ́ lórí ọ̀nà Ọlọ́run bó ti jẹ́ nu Ọlọ́run gbà lẹ́sìn fún wa.